má wẹ̀ yín. Hello? Ṣé mo fẹ́ kú? Kí n tó ayé wá mi ò ní fẹ́. Bó ti sọ fúláṣí ẹnu sẹ́. Ṣé kí tí gbogbo data client wà nù ẹ̀ a multi-million-dollar contract you must be probably mad. Bàbá jẹ́ ọkọ̀ ilé ẹ̀ ṣe o lè máa sọ̀rọ̀ sí. Disable ni ẹ̀ náà. How do you expect me to work with someone like you? Tí èmi àti bá ń work things, you know, I can even make you a signatory to the company's account. Kò sí nǹkan tó fẹ́ tí mi lè ṣe fún ẹ. Ó yé mi, ṣùgbọ́n kò lè jókòó tí yìí kó máa bá yín lọ́jọ́ látàárọ̀. Tí má kàn fi pa ẹni báyìí tí mo kàn sọ pé kí gbogbo èèyàn tó wà ní ọ́fíìsì yà wèrè. Àwọn psychiatric hospital máa débi báyìí tó máa wá páàkì wèrè gidi. Tó bá ṣe tèmi, mo lè sọ fún ẹ, you dictate salary ẹ, nǹkan tó bá wẹ̀ ló máa yọ. Ẹ má jẹ́ kí n wreck company yìí down. Ẹnu mi fẹ́ ju gbogbo bẹ́ẹ̀ ṣe ń lérò yìí lọ. Sir, I can give you my word, sir. I will rectify. Àmọ́ wọ́n tiẹ̀, àmọ́ kan tó tó, àmọ́ kan tó lè ṣe, àmọ́ kan tó lè gbà lọ́wọ́ ẹ̀. $100 million abẹ́ mi ẹ̀, ṣó fẹ́ kú ni.